Movement. Olùkẹ́rẹ́ òbí kẹ́rẹ́ láàrin. Ẹ jẹ́ ká bímọ wọlé wọn àní wọnú pálásì ti kábíyèsí ni. A wà ní ìlú Ìkẹrẹ́. Ìkẹrẹ́ la wà láyé. Igboho is here. Igboho is alright. Igboho is alright. Yoko. Bàbá mi, ẹ jẹ́ kí àwọn bàbá wa lẹ́kìtì. Ẹ jẹ́ kí wọ́n àwọn bàbá wa rè. Àkọ́kọ́ Fúlàní ọlọ́ọ̀ṣẹ́wò adáramọ́lọ́lẹ̀ ọ̀pọ̀ adárọ́pọ̀ ẹ̀kẹ́rẹ́ ṣẹ́wọ́. Oya sí. Oya. Ọdún báyìí. Ayoku. Yes, sir. No, àwọn àgbàgbà. Sọ́ra àwọn bàbá yẹn kọ́. Iná tó bàbá sí ló máa wọlé. Ẹ má rọ̀ sí o. Àṣẹ wá. Ìlú Ìkẹrẹ́ ò ní dàrú mọ́ ilé. Àṣẹ. Àwọn tó jẹ́ ọ̀tá lọ́dún wọ́n sì wọ́n lọ́pọ̀ ní ẹ̀tọ́ sórí sáré. Ní ìwà kọ́mọ́ lọ́tà. Ọlọ́run bá tó ní tí ó fi ilẹ̀ gbà kọ̀ọ̀kan tó gáàdì ìfi ilẹ̀. Ṣé wọn pé ń jẹrí àwọn ọ̀tá yẹn náà? Ó ti ń gbé yín jẹrí, yóò tún mọ̀ pé yín jẹrí sí. Àṣẹ ẹ ti wà níwájú, ẹ ti wà níbi tó yẹ láàrin àwọn lọ́balọ́ba, ìpínlẹ̀ tó mọ̀ wà mẹ́. Àṣẹ. Àní gba àwọn bàbá wa lásìkò pọ̀ torí pé bàbá mi ni ìgbòrò kọjá báyìí ni wọ́n sọ pé tí máa tún tó ń bọ̀ ni máa tún tó ṣe ẹ̀ ló mẹ̀yẹ so à ń lọ sí ọ̀dọ̀ bàbá wa jẹ́ o so wà á kọ́kọ́ kí bàbá á wà darí padà sọ̀rọ̀ bàbá padà bàbá ti kó mẹ́yẹ á fi àdàgbà ètò rọ̀ sí Ìlú Ìkẹrẹ́. orí bàbá mi tí ìfẹ́ kí nǹkan kan ṣe mí ìgbẹ́lẹ́lẹ́ láwọn aláfa ní wòlíì láwọn tìbílẹ̀ ní gbogbo wa ọmọ mi nìkan kan gbọdọ̀ sí ẹ̀kọ́ ní sí bàbá tẹ̀ ní ọlọ́wọ́ láwọn tó tẹ̀lé lẹ̀ yóò tún mọ̀ ga sí àwọn ọ̀tá tí wọ́n ní sàṣeyọrí nínú tí wọ́n ń ṣe bí alágbára wọ́n ń pẹ̀lú àwọn ọlọ́gà ilé ọ̀la mi.
wá ìdílé pé náà ni ọ̀la ni ó sì àṣẹ ẹ̀yin bàbá wa ní ìgbà ọkọ ìgbà àdáwọn bó kì í dìtẹ̀ òkè jẹ́ òkè rẹ̀ mú káre òkè ọ̀tá sẹ́ni pẹ́pẹ́ káre òkè ló borí àti ìgbọ́rí pé àdá àtọkọ borí òkè ó ṣe wọ̀ ó ṣàárẹ̀ ni ó borí òkè lẹ́yìn ẹ borí wọn. àṣẹ ẹ̀yin bàbá rẹ̀ ti ní àgbọ̀bí tájá ti dógbò ẹkùn yìí ó ṣe wọ̀ ajá ò ní dógbò ẹkùn láéláé káre ajá làwọn ẹkùn lẹ́yìn ajá ò ní dógbò ẹkùn. inú mọ́lẹ̀ ajá bá ń gbó bọ̀ tó bá gbọ́ kìkì ẹkùn yóò jà gbanú àgbo bẹ́ẹ̀ kìkì yín lásán tó kúrò àtàlẹ̀ lọ bá program yẹn nígbà tó ti wà lóko wọn àtọ̀ kì í pẹ́ káàbù sí ìfẹ́rẹ́ ọpẹ́ ni mo kàn máa dá fún yín inú ilé àwọn bàbá mi lọ́jọ́ kìíní àná ibẹ̀ ni mo wò tí mo lè pe ọlọ́run lórí ọ̀rọ̀ yìí pé ẹni bá ti ní kẹ́ ẹ kú pé yóò ṣáájú yìí kú onílágbára ọlọ́run lágbára ọ̀rọ̀ ilẹ̀ mo ní kankan ò ní ṣe yín bí o ti ẹ ṣe lọ́tọ̀ ọlọ́run yọ ikú òbẹ́ ọlọ́run ti padà lẹ́yìn ayé ìnọ̀lẹ̀ èmi gẹ́gẹ́ bí olùkẹ́rẹ́ ti kẹ́rẹ́ nínú Yorùbá ṣọ ní gbogbo ògbà ní gbogbo omi tí n bá ti wà nílé òun gbàdúrà fún yín. Ìgbà bá ní wù ní márùn-ún sí ọ̀pá nílẹ̀ Yorùbá òṣùpá níjọ́ ìdìbò la fẹ́ gbà. Kò lè sẹ́ni tó bá ń kí ọmọ jẹ́ bí kò má jẹ̀ràn ní tẹ́lẹ̀ yóò bá wọn sọ pé kò ṣe dáadáa. Lágbára Ọlọ́run lágbára ilé ìbò rẹ̀. Ẹni bá ti ní kẹ́ ẹ má lọ ẹ̀mí délé bá. Bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹni bá ti ní lọ mọ́dé ẹ̀mí délé bá. Ilẹ̀ Oòduà á gbè yín. Ilẹ̀ Oòduà á gbè yín. Ilẹ̀ Oòduà á gbè yín. Àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí láti ìpínlẹ̀ ṣe àìmọ̀ ní fi yín lẹ̀. Ọ̀tọ̀ tẹ wá dúró tì tẹ dìbò ṣíṣe adúró tì kú. Ọ̀rọ̀ kékeré kan máa bẹ̀ yìí sí. Mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ sọ mọ́ bàbá wa pátápátá. Àfẹ́ni máa ń tara ẹ̀ nílẹ̀ Yorùbá, bàbá kan ṣoṣo Orísun kan ṣoṣo ní Yorùbá ní. Kí ẹ̀dẹ̀ wá lẹ́ni tó wà lójókòó Orísun yẹn tó bá ti wà ńbẹ̀ kì í ṣe mistake. Torí òòṣà ni. Ìyẹn ni bàbá wa ọ̀dẹ̀ ṣe. Kábíyèsí o. Ọ̀rọ̀ ẹ̀dá bí ọ̀rọ̀ Ṣàngó ni tó bá ti jà kì í dẹ̀ tí ó bá ti ṣe kò sẹ́ni tó lè mú torí kó o ṣàní ọ̀rọ̀ bẹ̀yẹ fẹ́kẹ́ bí ọba ló súnmọ́ bàbá mi ni àlébà alájà ní ọba mi súnmọ́ torí ẹni bá ti ní ti ilẹ̀ Yorùbá yìí lòun ṣe tí Yorùbá ti fi bàbá yẹn ṣe òkú yẹ káàdó o tún sọ lẹ́ẹ̀kan o ṣàní ẹni bá ti ṣe yóò fọwọ́ wọ́n mi orí ẹsẹ̀ tó lè bó ṣà ẹbí ọ̀tẹ̀ ló máa sọ fún ẹgbẹ́ sàkàwéṣì gbogbo ibi tẹ́ ẹ bá ti ń lẹ́lẹ̀ ọ̀wọ́ ní ẹ̀ẹ́dọ̀ ẹ̀ẹ́dọ̀ pàtàkì kábíyèsí ẹ jẹ́ kí
kọ́ọ̀tì àbí. Oya, bàbá ẹ lọ wọnú mọ́tò ẹ lọ wọnú mọ́tò ẹ lọ wọnú mọ́tò. Ẹ bàbá ẹ lọ wọnú mọ́tò bẹ́ẹ̀ ìdí rẹ̀. Yes sir. Yes bàbá mi. Yes sir. Yes sir. Ẹyin tèmi. Oya. Happy New Year. Huh? Avec les terrains, on dit d'acheter les milliers. I'm not worried. Akọgun ma pa wà la máa lídìí sẹ́kọ̀ọ́ yẹ ká akọgun tí bá bẹ̀ àyè. Ẹ dúró akọgun. Mo ń tó yẹ ẹ lọ tẹ mọ́tò tẹ wọ̀ wá ẹ lọ tẹ̀lé. Ẹ lọ sí yọ̀ọ̀dà. Akọgun dànù. Akọgun yà.
Once again, Media bringing the world closer to your doorstep. Today is 18th of August, 2025. Àwa ní Palace Oníkẹrẹ of Ìkẹrẹ Èkìtì, Olúkẹrẹ ti Ìkẹrẹ Èkìtì. Ìgbòho live and direct. Ìgbòho ìsára. Ọlọ́yà àwọn sílvà sí ìjọba bẹ́ẹ̀. Múmẹ̀ ọ̀yà múmẹ̀ mú àyè. One